mo kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ gbálẹ̀ gbòde nágbára nágboro kátọ̀ ẹsẹ̀ kùkú ọ̀nà jíjìn látàrí kalẹ̀ mọ́ròyìn wá lájà ọ̀balẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ṣé bójú tẹ̀ fi ń wò wá ojú náà ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ etí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látún mú wá sójú mọ́ máwòrán àti ti ẹ̀yin tẹ̀ jẹ́ olólùfẹ́ wa akí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa that is new subscribers wa lórí ìkànnì yìí ẹ máa káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ti wà pẹ̀lú wa láti ọjọ́ tó ti pẹ́ for a long time ago akí gbogbo yín náà wípé ẹ kú àdúrótì Ọlọ́run yóò máa dúró ti ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn náà rèé ní kókó báyìí orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ kókó oníròyìn rèé ẹja máa sísọ lójú rẹ̀ báyìí. Àwọn agbófinró olúùlú ilẹ̀ yìí ya wọ ilé àwọn oníṣẹ́ láabi kọ̀ọ̀kan ní Àbújá wọ́n kó oògùn olóró àkàìkàìmọye àti ọta ìbọn nígbà tó ń fi páńpẹ́ òfin mọ́ àwọn 8 lára àwọn oníṣẹ́ láabi náà. Mínísítà tẹ́lẹ̀ fọ́rọ̀ olúùlú ilẹ̀ yìí ní Àbújá ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí lẹ́ni ọdún 82. A gbọ́dọ̀ gba gbogbo inú igbó lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ni ó ní àlàáfíà yóò fi jọba ní gbogbo ilẹ̀ Àríwá Ganduje ló sọ èyí di mímọ̀. Ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Ondo ti pàṣẹ kí wọ́n farakùnrin tó ṣekú pa bàbá rẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Ondo ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tẹ̀síwájú. Gbàsgbò láàrin ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa àti àwọn àjọ NDLEA lásìkò tán fẹ́ lọ rí gbé ìyàwó ọlọ́pàá èyí tó ń ta igbó àti àwọn oògùn olóró míì ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ní ìpínlẹ̀ Bayelsa wọ́n bá òkú pásítọ̀ tán ti ń wá láti oṣù 15 sẹ́yìn nínú ilé rẹ̀ níbi tó ṣe bẹ́ẹ̀ tó kú sí. Ọ̀fọ̀nláṣẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí arákùnrin Ṣèyí Mákindé pẹ̀lú bí ẹ̀gbọ́n rẹ̀ ṣe fò sánlẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ jáde láyé lójijì. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Àwọn agbófinró olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ni wọ́n ya wọ ilé àwọn oníṣẹ́ láabi kọ̀ọ̀kan tí ń bẹ ní Àbújá ọ̀hún nínú èyí tí wọ́n ti gba oògùn olóró àkàìkàìmọye àti ọta ìbọn oríṣiríṣi tó sì tún fi páńpẹ́ òfin gbé àwọn oníṣẹ́ láabi náà tó ń ka wọn jẹ́ 8 ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Àwọn ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí láti ẹni tó jẹ́ alukoro wọn Èyún Josephine Adé èyí tó ṣe ní àlàyé fún àwọn oníròyìn ó sọ dímọ̀ wípé lẹ́yìn awuyewuye àti ọ̀rọ̀ tó ti ń lọ táwọn ti ń hù gbọ́ lẹ́nu àwọn olùgbé olúùlú ilẹ̀ yìí náà ti ń ṣe Àbújá níbi tán ti sọ di mímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi kan ó ní wọ́n ti farasin kò sáwọn kọ̀rọ̀kọ́ndù agbègbè níbi tí wọ́n ti dárúkọ àwọn agbègbè bíi Junction SDP Gwagwalada Lugbe Federal Housing ìtòsí tipa garaajì Wuse Zone 5 ìtòsí Access Bank pẹ̀lú oríta àyà ni wọ́n sọ di mọ̀ wípé wọ́n ṣe ìkọlù sí àwọn ààyè yìí níbi tí wọ́n ti sọ di mọ̀ pé gbogbo àwọn oníṣẹ́ láabi tó ń gbé egbòogi olóró àti oríṣiríṣi àwọn nǹkan tí ó lòdì sí òfin ò ní wọ́n ká mọ́ àwọn ààyè yìí lásìkò táwọn ènìyàn náà sì fẹ́ bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó ń fẹ́ júbà ìwòrò náà fẹ́ páńpẹ́ òfin mú àwọn ènìyàn náà níbi tó ti ṣe bẹ́ẹ̀ ṣe níbi tí wọ́n ti gba oògùn olóró oríṣiríṣi àti ọta ìbọn tẹ́ ń wò ní ojú móhùnmáwòrán yìí alukoro Josephine Adé ó wá sọ nímọ̀ wípé ìtẹ̀síwájú sì ń bá akitiyan àwọn agbófinró pẹ̀lú bẹ́ẹ̀ tó jẹ́ kọmíṣánná fún olúùlú ilẹ̀ yìí ọ̀hún ní Àbújá bó ṣe bẹ́ẹ̀ lu àwọn agbófinró náà lọ́gọ̀ọ́ ẹnu lórí iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe tó sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé gbogbo kọ̀rọ̀kọ́ndù olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ó ní àwọn yóò gbìyànjú láti ṣe ìkọlù náà sí kí àlàáfíà àti ìdàgbàsókè tó péye kó lè máa bá olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá náà. Mínísítà tẹ́lẹ̀ fọ́rọ̀ olúùlú ilẹ̀ yìí ti jáde láyé ní ẹni ọdún 82. Mínísítà tẹ́lẹ̀ tó jẹ́ sẹ́nitọ́ Jeremiah Hussaini ó ní wọ́n sọ nímọ̀ wípé ó ti ṣe bẹ́ẹ̀ kílẹ̀ ayé yìí wípé ó dìgbò ṣe látẹnu ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ó ní ó fi ìdí ìròyìn náà múlẹ̀ láti ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀
Gìyàǹgbèrè tó sọ di mímọ̀ lánàá òde yìí níbi tó ti ṣe ní àlàyé wípé ẹni tó jẹ́ aṣíwájú àwọn tòótọ́ nínú òṣèlú tó sì tún ti fi ìgbésí ayé rẹ̀ jì fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà Jeremiah Hussaini ó dákẹ́ lánàá òde yìí gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n júwe mínísítà tẹ́lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí olùfọkànsìn àti ẹni tó mú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó mú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀kúnkúndùn nígbà ayé rẹ̀ wọ́n ṣàlàyé pé mínísítà tẹ́lẹ̀ ọ̀hún ó ti jẹ́ mínísítà tẹ́lẹ̀ fétò ìrìnnà nígbà ayé rẹ̀ tó sì tún jẹ́ quarter master general fún àwọn ọmọ ológun ilẹ̀ yìí àti mínísítà fún olúùlú ilẹ̀ yìí kó tó di pé ọlọ́jọ́ dé nígbà tí ó tún júwe mínísítà náà ó ti ṣe igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú All Nigerian People Party ANPP àti sẹ́nítọ̀ tó jẹ́ ti ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Plateau lọ́dún 2015 láti inú ẹgbẹ́ òṣèlú PDP. Ó sọ dímọ̀ pé ọ̀fọ̀ ńlá ni ikú sẹ́nítọ̀ náà jẹ́ fún ìpínlẹ̀ Plateau àti àwọn mọ̀lẹ́bí tó fi mọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn olóṣèlú gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì ṣe ní àdúrà wípé iwájú tí bàbá kọjú sí yóò dára, ẹ̀yìn tó sì fi sílẹ̀ náà kò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè. A gbọ́dọ̀ gba gbogbo inú igbó lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ni ó ní àlàáfíà yóò fi jọba nílẹ̀ àríwá lápapọ̀. Ganduje ló sọ èyí di mímọ̀. Alága fún ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Umaru Ganduje ó sọ èyí di mímọ̀ ní ìpínlẹ̀ Niger lásìkò tó ń ṣe ìbánikẹ́dùn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀hún Muhammad Umaru Bago lẹ́ni tí wọ́n pàdánù ènìyàn 180 látàrí ìbúgbàmù ọkọ̀ epo bẹntiró tó ṣekú pa àwọn ènìyàn lásìkò tí Abdullahi Ganduje tó lọ rè ṣe ìbánikẹ́dùn sí ó sọ àwọn ọ̀rọ̀ yìí níbi tó ti lu Muhammad Umaru Bago ní ọ̀gọ̀ ẹnu pẹ̀lú bó ṣe ní àlàáfíà tó ń péye ó ń jọba ní ìpínlẹ̀ Niger látàrí wípé àwọn agbésùmọ̀mí táwọn bẹ̀rẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ sẹ́wọ̀n sọ̀rọ̀ júbà ehoro wọ inú igbó lọ tó wà ní síbẹ̀síbẹ̀ náà a nílò láti ṣe bẹ́ẹ̀ ká wọ inú igbó náà ká mú inú igbó ọ̀hún ní ọ̀kúnkúndùn kí àwọn agbésùmọ̀mí tí wọ́n farasíko sáwọn inú igbó kọ̀ọ̀kan tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n lè bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ kúrò ní gbogbo agbègbè náà. Ó ṣe ní àlàyé pé nígbà tó ń jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kano níṣe ni òun lo ipò gómìnà òun láti fi lè jẹ́ kí ìjọba àpapọ̀ nígbà náà lọ́hùn kí wọ́n gbé checking point àwọn ọmọ ogun ilẹ̀ yìí wá sí ìtòsí inú igbó kan èyí tó wà ní ìpínlẹ̀ ọ̀hún nínú ètò ni ó ṣe okùnfà kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Kano nígbà náà lọ́hùn. Ó ní fún ìdí èyí a gbọ́dọ̀ káwọ́ gbéra tó ń ti bí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà gbogbo kọ̀rọ̀kọ́ndú inú igbó tó ń bẹ ní ìpínlẹ̀ Kano òun la gbọ́dọ̀ gbogbo kọ̀rọ̀kọ́ndú tó ń bẹ ní gbogbo ilẹ̀ àríwá ó ní a gbọ́dọ̀ ṣe iṣẹ́ gudugudu méje àti yàyà mẹ́fà ká lè rí wípé kò sí àyè fún àwọn agbésùmọ̀mí ní inú igbó kankan tó wà ní àwọn ilẹ̀ àríwá ọ̀hún. Ilé ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ Ondo ti pàṣẹ kí wọ́n farákùnrin kan sí ọgbà ẹ̀wọ̀n ẹni tó ṣekú pa bàbá rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ilé ẹjọ́ májísírèètì tó wà ní olúùlú ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́ ó ti sọ dímọ̀ wípé kí wọ́n lọ fi Sunday Abilewa sí inú ẹ̀wọ̀n ìyún ọgbà ẹ̀wọ̀n Olókùúta tó ń bẹ ní ìlú Ondo lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣe bẹ́ẹ̀ fún bàbá tó bí lọ́mọ ó fún lọ́rùn pa látàrí èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì. Nínú àlàyé agbèfọ́ba Abdulateef Sulaimanu ó ṣe ní àlàyé wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 21 nínú oṣù kejìlá ọdún 2024 ní abúlé tí wọ́n pè ní Ebere Quarters Ìṣúà Àkókò tí ń ṣe ìpínlẹ̀ Ondo lẹ́ni tí wọ́n ní ó ṣekú pa bàbá rẹ̀ Abu Abilewa ẹni tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ẹni ọdún 68. Ǹjẹ́ kí ni n tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Wọ́n sọ dímọ̀ wípé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sunday yìí ó ní ọlọ́rìí bá bàbá rẹ̀
abiléwa wípé kó ra ọ̀kadà fún òun nílé tí bàbá náà sọ dímọ̀ pé òun kò ní agbára àti ra ọ̀kadà fún ẹ o. Bí ó ṣe sọ̀rọ̀ yìí tán ní èdè náà ló di èdè àìyedè láàrin àwọn méjì níbi tán ni Sunday ó ti ga bàbá rẹ̀ lọ́rùn mọ́lẹ̀ tó sì fún bàbá náà ní ọrùn pa látàrí wípé ó ti lo egbògi olóró èyí tí ń da ọpọlọ rẹ̀ láàmú lásìkò tó wu ìwà burúkú yìí. Àmọ́ ṣá wọ́n ṣe gbé lọ sí iwájú adájọ́ arábìnrin F.A. Akínbóyè ó sọ dímọ̀ wípé kí ìwádìí tó péye kó máa tẹ̀síwájú lórí ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin ọ̀hún, ṣùgbọ́n kó tó di ìgbà tí ìgbẹ́jọ́ náà yóò tún gbéra sọ padà òun pa láṣẹ wípé kó wà nínú ọgbà ẹ̀wọ̀n Olókùúta tí ń bẹ ní Oǹdó tí ń ṣe ìpínlẹ̀ Oǹdó náà títí di ọjọ́ karùndínlọ́gbọ̀n inú oṣù kejì ọdún 2025 tí ìgbẹ́jọ́ náà yóò tún gbéra sọ padà. Gbàsgbó láàrin ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa àti àwọn àjọ NDLEA lásìkò tó fẹ́ gbé ìyàwó ọlọ́pàá tó ń ta egbògi olóró àti igbó ní ìpínlẹ̀ ọ̀hún. National Drug Law Enforcement Agency NDLEA ìyún àjọ tó ń rí sí gbígbé egbògi olóró àti lílo egbògi olóró ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ni wọ́n mọ̀jọ́ fèjì pẹ́ẹ́ta pẹ̀lú àwọn agbófinró ìpínlẹ̀ Bayelsa ètí wọ́n wà ní ẹ̀ka ti Ekeki Division Ekeki ní ìpínlẹ̀ Bayelsa ọ̀hún. Ǹjẹ́ kí ni ó fa wàhálà àti rògbòdìyàn láàrin àwọn méjèèjì? Gẹ́gẹ́ bí alukoro fún àjọ NDLEA Oweth Ọba bí ó ṣe bó ṣe sọ dímọ̀ fún àwọn oníròyìn, ó ní àwọn ti lọ́ọ́ rè fi ọ̀rọ̀ náà sílẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ekeki yìí nípa pé àwọn ti gbé ìgbésẹ̀ ọ̀nà òfin àti ọ̀nà tó tọ́ láti fi páńpẹ́ òfin mú arábìnrin tí wọ́n sọ dímọ̀ wípé ó ń ṣe pẹ̀lú egbògi olóró àti igbó ní ìpínlẹ̀ ọ̀hún. nílò ìtẹ́sí sọ dímọ̀ pé lásìkò tí àwọn fẹ́ lọ́ọ́ rè gbé arábìnrin ọ̀hún, ó ní àwọn agbófinró náà ó ní wọ́n dá wọn lọ́wọ́ dúró pé ẹ lè lọ gbé. Ìwádìí fi hàn pé ìyàwó ọ̀kan lára àwọn ọlọ́pàá ẹ̀ka ti Ekeki Police Division ó ní arábìnrin tí àwọn fẹ́ lọ gbé yìí nílé tó mú wọn kí wọ́n dá àwọn ní ọwọ́ dúró. Àsìkò yìí ni ìjà náà bẹ́ sílẹ̀ láàrin àwọn méjì níbi tán ti sọ dímọ̀ wípé àwọn agbófinró ìpínlẹ̀ yìí náà ṣe bẹ́ẹ̀ yìnbọn lu táyà ọkọ̀ tí àwọn gbé wá, èyí tí táyà náà sì ti jò mẹ́rẹ̀ẹ̀rin. nílẹ̀ tán sì sọdún pé wọn ò fi àyè sílẹ̀ fún àwọn láti lè gbé obìnrin tó jẹ́ ìyàwó ọlọ́pàá èyí tó ń ṣe pẹ̀lú egbògi olóró àti igbó ní ìpínlẹ̀ ọ̀hún. ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa Musa Mohammed ó náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀, ṣùgbọ́n ó sọ fáwọn oníròyìn pé ẹ fún mi ní sùúrù àti àsìkò díẹ̀, mo fẹ́ lọ síbi tíṣẹ̀lẹ̀ gan ti ṣẹlẹ̀ báyìí kí n mójú ajé kò ní sọ lórí ohun tó fa rògbòdìyàn láàrin àwọn méjèèjì. Lásìkò tí a fi ń kóròyìn jọ, a kò lérò pé ọ̀rọ̀ náà ó ti yanjú láàrin ikọ̀ NDLEA àti àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Bayelsa lórí pé wọ́n kọ̀ jálẹ̀ pé wọn ò ní gbé arábìnrin tó jẹ́ ìyàwó ọlọ́pàá ní Ekeki Division of Police náà, wọn ò fún wọn láàyè láti gbé lọ. Bákan náà ní ìpínlẹ̀ Bayelsa náà ni mo sì wà báyìí, wọ́n bá òkú pásítọ̀ kan ẹ̀yìn tó ti wá láti oṣù mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn nínú ilé rẹ̀ tó kú sí ní Yanangwa agbègbè Jacob Erédùgò Òṣìrì ní ìpínlẹ̀ Bayelsa ọ̀hún. ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí pásítọ̀ kan èyí tí wọ́n ti kéde rẹ̀ láti bí oṣù mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tí wọ́n ti ń wá. pásítọ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Efere Okilo ẹni ọdún 55 ó ní wọ́n ti kéde sẹ́yìn wípé wọ́n ti ń wá káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ní ọjọ́rú tí ń ṣe Wednesday ó ní igbe náà ta ní inú ilé arákùnrin ọ̀hún tó jẹ́ pásítọ̀ náà lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n rí ní inú iyàrá ìgbẹ̀san rẹ̀ tá a mọ̀ sí tọ́lẹ̀tì níbi tó jókòó sí pẹ̀lú síngílẹ̀tì kan lọ́rùn tí egungun rẹ̀ tó sì ti gbẹ́kẹ̀gùn ní òkú arákùnrin ọ̀hún. Báwo ni ọ̀rọ̀ náà ó ṣe wú jáde? wọ́n sọ dímọ̀ wípé arákùnrin Efere Okilo ó ní ó ń gbé nínú fúláàtì kan pẹ̀lú àbúrò rẹ̀ tó ní ìyàwó lọ́dọ̀, ṣùgbọ́n tẹ́ni àárín àwọn méjèèjì ó ní kò gùn látàrí pé èdè àìyedè ń lọ ní àárín wọn, èyí tó sì mú kí àbúrò rẹ̀ kó kọtí ọ̀gbọ́n sí wíwá ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ pásítọ̀ yìí nílò èyí tí wọ́n sì ṣe ní àlàyé wípé ìgbà tí ó kẹ́fìn pé òkú arákùnrin ọ̀hún bẹ ní inú ilé náà kò tún ké gbàjarè síta, níṣẹ́ ni ó tún wá ọ̀nà láti dáàbò bo kí òkú náà kó má bàa rùn jáde síta, èyí tí àwọn agbófinró tó sì fi páńpẹ́ òfin mú pé ó ní ọwọ́ rẹ̀ nínú
nínú pẹ̀lú ìwà tó wù yìí. Àṣírí tú nígbà tí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí Esere Okilo tí ó ní ìpèníjà ibùgbé tó ń wá ibi tí yóò gbé níbi tá ti sọ dímọ̀ pé ó yọjú lójú fèrèsé láti wo bí inú ilé ẹ̀gbọ́n wọn ṣe rí, bóyá òun lè rí àyè láti gbé ní inú ilé ọ̀hún. Ibẹ̀ ló ti rí òkú ẹ̀gbọ́n náà nínú iyàrá ìgbọ̀nsẹ̀ tọ́ílẹ̀tì tó jókòó sí tó sì ti gbẹ kan igun ní àti bí oṣù 15 sẹ́yìn, èyí ọdún kan àbọ̀ sẹ́yìn ó ti ṣe bẹ́ẹ̀ tó ti kú sínú iyàrá ìgbọ̀nsẹ̀ náà. Tẹ́nikẹ́ni kò sì rí òkú rẹ̀ àti pé wọn ò gbóòórùn rárá ní agbègbè ọ̀hún. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wọ́n sọ dímọ̀ wípé àwọn ti lọ rí gbé òkú ọ̀hún o, níbi tí wọ́n sì ti ṣe àyẹ̀wò sí i tán rí pé wọ́n ti lo àwọn nǹkan kan èyí tí kò lè fi àyè sílẹ̀ kí òkú náà kó rùn jáde. Báyìí ni wọ́n ṣe fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ àbúrò rẹ̀ pé ó máa lọ́wọ́ kan jàmọ́ rẹ̀ nínú pẹ̀lú bí òkú náà bí ó ṣe rùn tán sì jọ ń gbé nínú fúláàtì kankan náà. Ọ̀fọ̀nláṣẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé ẹ̀gbọ́n rẹ̀ kan lọ́kùnrin ló ṣe bẹ́ẹ̀ jáde láyé lójijì lónìí ọjọ́ 24 inú oṣù kínní ọdún 2025 ni ìròyìn náà jáde látẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹ̀yún Sulaiman Ọláníwájú tó ṣe ní àlàyé pé ẹ̀gbọ́n gómìnà ọ̀hún Sunday Mákindé ẹni ọdún 75 65 ó ṣe bẹ́ẹ̀ tó kú lónìí mọ́júmọ́. Ó ṣe ní àlàyé pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé náà tó tún wá jẹ́ Bàdà Olúbàdàn àti olórí ẹbí Àìgbọ́fà ti Ọjà'ba ní ìlú Ìbàdàn Olúmúyìwá Mákindé ó fi ìdí ìròyìn náà tó fi léde síta lẹ́ni tó sọ dímọ̀ pé lóru mọ́júmọ́ lẹ́nìí ní ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún Sunday Mákindé ó ṣe bẹ́ẹ̀ dé dágbére fáyé ní ilé rẹ̀ tó wà ní ìlú Ìbàdàn náà nígbà tó túfọ̀ ẹ̀gbọ́n ẹnjìníà Ṣèyí Mákindé náà. Ó sọ dímọ̀ pé àti àbúrò pẹ̀lú àwọn ẹ̀gbọ́n olóògbé náà fi sílẹ̀ nílé tó ti ní lára àwọn àbúrò rẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tó sì sọ dímọ̀ pé àwọn yóò máa kéde bí ètò ìsìnkú olóògbé bí ó ṣe padà lọ láìpẹ́ yìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí, ṣùgbọ́n ká tó máa lọ ẹja mẹ́nubà kókó tá a mú wá lẹ́ẹ̀kan sí i. Àsọdímọ̀ pé àwọn agbófinró olúlu ilẹ̀ yìí ya wọ ilé àwọn oníṣẹ́ láabi l'Àbújá, wọ́n kó oògùn olóró àkàkà ìmọ̀ye àti ọta ìbọn wọn kó lọ àti àwọn 8 tán fi páńpẹ́ òfin mú. Mínísítà tẹ́lẹ̀ fọ́rọ̀ olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ló jáde láyé lẹ́ni ọdún 82. Àmọ́ wá pé a gbọ́dọ̀ gba gbogbo inú igbó lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ni ẹni tó sì sọ èyí di mímọ̀ ní Abdullahi Ganduje ó ní kí àlàáfíà kó lè jọba ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ilẹ̀ Àríwá. Àní ilé ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Ondo ti pàṣẹ kí wọ́n fi arákùnrin tó ṣekú pa bàbá rẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tún tó máa tẹ̀ síwájú sí i. Gbàsgbò láàrin ikọ̀ agbófinró ìpínlẹ̀ Bayelsa àti àwọn àjọ NDLEA lásìkò tán fẹ́ fi páńpẹ́ òfin gbé ìyàwó ọlọ́pàá kan èyí tó ń tagbó ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà nígbẹ̀yìn ni a ní ìpínlẹ̀ Bayelsa wọ́n bá òkú pàìtọ́ tán ti ń wá láti oṣù 15 sẹ́yìn nínú ilé rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó kú sí i. Nígbẹ̀yìn àsọdímọ̀ pé Ọ̀fọ̀nláṣẹ Ṣèyí Mákindé ẹni tí ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin tó ṣe bẹ́ẹ̀ dágbére fáyé lójijì. Ìròyìn wa kò ní jù báyìí lọ, ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú aṣojú mọ́ máwòrán àti ti ìgbọ́yìn náà ni Àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tátù padà máa mú ìròyìn míì wá lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí. Mo kí wa pé a kú ìmúra òpin ọ̀sẹ̀, Elédùmarè yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ó dàbọ̀.